iná ẹ̀lẹ́ńtíríìkì gbé ọkùnrin yìí níbi tó ti ń jí wáyà tiransifọ́mà gé. ṣé àwọn àgbà bọ̀ wọ́n ní òwò tí àdá bá mọ̀ ṣe ní kàdá lẹ́yìn, èyí tọ́kọ́ mọ̀ ṣe náà ní yọkọ́ lẹ́nu. bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí fún ọkùnrin tí wọ́n lọ́jọ́ orí ẹ̀ kò lè ju 40 ọdún lọ yìí. ẹni bá rí bí gbogbo ẹ̀yìn ọrùn rẹ̀ àti ìdajì ara ẹ̀ ṣe jóná tó dúdú họhọ pẹ̀lú ọgbẹ́ oríṣiríṣi yóò ṣe kàyéfì ibi tó ti kàgbákò iná tó wù í bí ẹran àpasùn bẹ́ẹ̀. àmọ́ kì í ṣe àgbákò rárá, ẹnu okòwò olè jíjà tó yàn láàyò. iṣẹ́ jíjí wáyà iná gígé wáyà ìdí tiransifọ́mà káàkiri ni iná mọ̀nàmọ́ná ti dá sẹ̀ríà fún. kódà orí ló kó yọ, àìjẹ́ bẹ́ẹ̀ òkú lẹ́lẹ́jà rẹ̀ ìbátà. agbègbè kan tí wọ́n ń pè ní Rayfield nílùú Jos, ìpínlẹ̀ Plateau níṣẹ̀lẹ̀ yìí ti wáyé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 24 oṣù kẹfà ọdún 2023 yìí. ọkùnrin kan, Matthew Gonsogonet, tó ń gbé lágbègbè ibi tíṣẹ̀lẹ̀ náà ti wáyé ṣàlàyé bọ́rọ̀ ọ̀hún ṣe jẹ́ lójú òpó fesibúùkù rẹ̀, níbi tó gbé àwòrán afurasí ọ̀daràn ọ̀hún sí tó ń ṣẹ́jú pàkó nínú ọgbà onírin tí ẹ̀rọ amúnáwá tiransifọ́mà àdúgbò náà wà. ó ṣàlàyé pé ọ̀kan nínú àwọn olè tó máa ń jí wáyà àti ọ́ìlì àkànṣe tí tiransifọ́mà ń lò ti kó sákóló láàárọ̀ yìí. géńdé yìí àtàwọn ẹlẹgbẹ́ rẹ̀ ni wọ́n máa ń ṣokùnfà òkùnkùn biribiri tó máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀ agbègbè nílùú Jọ́ọ̀sì yìí nígbà tí wọ́n bá ti jí ẹ̀yà ara ẹ̀rọ amúnáwá tú lọ. ẹlòmíì, Joy Imar Ret, sọ pé ó ti pẹ́ díẹ̀ báyìí tí agbègbè Rayfield ti wà nínú òkùnkùn, kò sí iná mọ̀nàmọ́ná rárá, ó sì ti tó oṣù kan ó lé díẹ̀ tó ti wà bẹ́ẹ̀. ó ní wáyà tiransifọ́mà wọn làwọn ọlọ́ṣà kan lọ jí gé. lẹ́yìn táwọn aráàlú dáwó tí wọ́n tiraka títí, àwọn oníṣẹ́ ẹ̀lẹ́ńtíríìkì wá bá wọn fi wáyà míì síde tiransifọ́mà náà lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 22 oṣù kẹfà yìí. àṣé bí wọ́n ṣe ń ṣe tiwọn làwọn ẹlẹ́gìrì tó ń jalè ọ̀hún ṣọ́ wọn, táwọn náà ń ronú bí wọn yóò ṣe tún wá jí ẹ̀yà ara ọ̀hún tú lọ. ní àjìn òru tọ́wọ́ ti pa tẹ́sẹ̀ ti pa, láago 2 òru ọjọ́ àbámẹ́ta làwọn afurasí náà kó ara wọn dé ìdí tiransifọ́mà náà pẹ̀lú àwọn irinṣẹ́ olè wọn. wọ́n tún fẹ́ ṣe bí wọ́n ti máa ń ṣe, àmọ́ lọ́tẹ̀ yìí ibi tí wọ́n fojú sí ọ̀nà ò gbabẹ̀. Joy ní bí bàbá àgbàlagbà yìí ṣe ń tú ẹ̀yà ara tiransifọ́mà ọ̀hún lọ́wọ́, bóyá ọwọ́ rẹ̀ ló yẹ̀ ní o, bó sì jẹ́ ẹsẹ̀ rẹ̀, níṣe ló ṣubú wọnà kan lu irin tí wọ́n fi ṣọgbà yí ẹ̀rọ náà ká ní iná ẹ̀lẹ́ńtíríìkì bá kí i káàbọ̀. òun náà sì pariwo oró lójijì nígbà tí oró náà mú un. wọ́n ní ariwo yìí àti bí iná ẹ̀lẹ́ńtíríìkì ṣe ṣáná pàràpàrà lásìkò náà ló jí àwọn ọlọ́dẹ kan tí wọ́n ń ṣọ́ àwọn ilé kan tí kò fi bẹ́ẹ̀ jìnnà síbi ìṣẹ̀lẹ̀ yìí. òun ni wọ́n bá fi igi tí olè náà kúrò lára irin, ibẹ̀ ló sì wà tílẹ̀ fi mọ́, tí wọ́n sì fà á lé àwọn agbófinró lọ́wọ́. wọ́n láwọn yòókù rẹ̀ ti sá lọ nígbà tíṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Plateau kò tí ì fèsì lórí ìṣẹ̀lẹ̀ yìí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.